ìgbà tó wá di 78 77 ló yẹ kán dúró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tán sọ. Wọ́n àwá dúró 77. wọ́n dúró torí àwọn nǹkan kan ṣẹlẹ̀ kò jẹ́ kí bàbá dúró. Majira Markaz àwọn tó dàrú ni ò jẹ́ kí tàkítù yẹn kí wọ́n lè dúró lórí pé àwọn bẹ́ẹ̀ ni nítorí pé bàbá kọ wàsíyà fún Sheikh Raji. Allahu Akbar adamallahu hayatahu. Kò sí mò ń yàn gbà ẹ̀ mò ń yan lájínà o. Bàbá gbé fún Haji Raji Sheikh Raji bẹ́ẹ̀ ni. tó ibi tó bá ká parí ẹ̀kọ́ ẹ̀dẹ́ tó bá gbọ́ ipá àwọn dákẹ́ máa bọ̀. Wàsíyà tó ń ṣe bọ̀ nìyẹn. Kò dẹ̀ sẹ́ni tó gbáwájú, kò dẹ̀ sẹ́ni tó irú ẹ̀ tún wá lẹ́yìn tí wọn. Kò sí. Bàbá ò sọ pé ìwọ ni gbaṣẹ́ mi. Bí wọ́n bá fẹ́ ṣe fáàrí yẹn nísìnyí, Sheikh Suleiman Raji nìkan ló lè ṣe. Nìkan ṣo. Akramakumullah. So nígbà tó á di pé inú Majira Markazi tí wọ́n dàrú, àwọn tó dàrú ní sísà Haji Raji Haji Raji tó fi resign. Sheikh Raji resign, kódà lẹ́tà tí wọ́n fi kọ resignation bàbá lẹ̀ sí lọ́hà, gbogbo wa la lọ kà á. Bàbá ní kí ni Raji fẹ́ sọ pé mo ṣe, kí ni mo ṣe fún tí ó fi resign nírú àsìkò yìí, yẹn. So 77 ni Haji Raji resign. Ní dèdè ọdún tí 25 years máa pé. Bẹ́ẹ̀ ni. Wọ́n sinmi kí wọ́n gbéṣẹ́ fún wọn. Allahu Akbar. Bẹ́ẹ̀ ni. Akramakumullah sir. So ló fi di pé ọmọ wa kódà ńjọ́ náà gbogbo wa a kí àyílà tán, bàbá ló dẹ̀ ń ká àyílà fún wa, ni wọ́n jókòó ni wọ́n ń sọ gbogbo nǹkan ni mo fi tẹ́ lọ́rùn. Mi èé béèrè báwo ló ṣe ṣe sí ọmọ tó ń bá gbà sí Markaz tó bá ní wọn gba ọmọ yìí wọn gbà náà nìyẹn. Allahu Akbar. So bàbá sọ kínní yẹn ní ẹ̀dùn àtẹ̀dùn ọkàn. So 78 yẹn wọ́n bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí láti ṣètò sí àì láti fẹ́. Gbogbo kìíní yẹn òun ló fa àárẹ̀ àkọlé kan, ó fa àárẹ̀ fún bàbá. Ó wá lójijì. Bẹ́ẹ̀ni. So ìyẹn ó wá di pé bàbá ò ní wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe, but àìlè wọ kíláàsì máa ń wọ́ ní gbogbo gbà. Ó wá di dárúsù jàmáì. Akramakumullah. So dárúsù jàmáì yẹn kan pé gbogbo Rabia, Ula Tòjí, Tania Tòjí, Tálítà Tòjí, kan pé wọ́n papọ̀, kan máa wá kọ́ wọn. So ìyẹn òun ni bàbá ń ṣe. Ìyẹn ni wọ́n ṣe tí wọ́n fi dákẹ́ ní 1992. So kọ́lọ́n kó bá kẹ́ wọn.
ìdáhùn tí ẹ dá wa lóhùn ìsà ó kún kẹ́kẹ́ kódà ń tẹ́ àtúnlérò pé àtúnlè ayódé bẹ́ẹ̀ tàdídù tí bàbá ṣe pé 25 years àwọn máa fi kọ́ mọ́ àwọn máa bẹ̀rẹ̀ tàlífù lẹ́yìn 25 years níbi tàṣíṣì markaz ǹjẹ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí mẹ́jìlá markaz tẹ́ sọ yìí tó dá àwọn nǹkan kan rú ǹjẹ́ ó padà dí bàbá lọ́wọ́ níbi tàlífù kò dí wọn lọ́wọ́ tàlífù yẹn wọ́n ń bá lọ àwọn ẹlòmí ń béèrè wípé kódà ibi tí wọ́n ń bá tàlífù yẹn lọ ẹlòmí ń béèrè wípé ó yẹ kí bàbá ṣe tẹ̀fsírì ní tírà wọ́n ṣe tẹ̀fsírul Qur'an bàbá ní èmi ò ṣe tẹ̀fsírì torí pé gbogbo èyí táwọn tí wọ́n ṣe nǹkan díẹ̀ ni wọ́n yí padà nínú ẹ̀ àbí kó já sí pé mádà kan òun ni ó pọ̀ lára onítọ̀hún yẹn tí ó wà já tí ó gbé Kùránì sórí ẹ̀ lápèjúwe bí tafsiri Kashaf Zamakhshari a máa ń pé balaga òun ló pọ̀ jù ń bẹ̀ tafsiri Sawi hadisi ló pọ̀ jù tafsiri kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n rà mú kíkan nínú mímọ̀ so tafsiri Tantawi ulumu ló fi ṣe àmọ́ tafsiri yẹn ẹni tí ó bá ní mímọ̀ ulumu yẹn kò ní gbọ́ nǹkan tó ń sọ yé so ìyẹn ni wọ́n ní àwọn ò ní ṣe bẹ́ẹ̀ torí pé Qur'an wọ́n máa ń ní tajaddud akramakumullah sa lásìkò kọ̀ọ̀kan o lè fẹ́ sọ pé la'allakum tattaquna la'allahum yashkuruna bitai waliyai so tẹ́lómi ó wá tú sí pé táà tí yá àwọn ìbejì tó wà mọ́kànú ni kan jẹ́ táì kan jẹ́ yáì so ìyẹn ni àwọn kan yẹn bàbá wọn á dẹ̀ rí pé lóòótọ́ àrí tafsiri yẹn àmọ́ èyí tí wọ́n ṣe kalẹ̀ tán sọ gbogbo ìgbà tí gbà bá dé déédéé ló ń ṣe ní ìtàn túlẹ̀nù bẹ́ẹ̀ ni akramakumullah déédéé ló ń ṣe Allahu Akbar yóò bá gbà mú ó ń bá gbà mú bọ̀ tó bá já pé wọ́n ti kọ ìyádẹ wọ́n ti wá kọ́ kalẹ̀ kò ní bá gbà yẹn mu so nǹkan tí mo lè sọ mẹ́ nìyẹn wọ́n já sí pé ẹ̀kọ́ pọ̀ lára bàbá Maulana Sheikh Adam bí ọ̀nà kan ṣe dí ọlọ́run tún lánàá mi ní pé tọ́ iṣẹ́ yìí ni èmi ọlọ́run rán ìwọ Sheikh Adam ọlọ́run sì ní kí wọ́n jẹ ìyẹn pé ẹ̀kọ́ àti tedris àti taalif ìkankan ò jábọ́lẹ̀ kò sí ètò jábọ́ kò sí pé bùkátà kan àbí kíní kan ló jẹ́ kí ó jábọ́lẹ̀ kódà ìyẹn náà ni wọ́n fi bàbá òwò wọn ní ààyè fún ọmọ fún ẹbí tó ju wa mo fẹ́ kọ́ àwọn èèyàn kéwú lọ èyí tí mo ń wí tí n bá sọ bẹ́ẹ̀ fatirakọ ọkọ mama wà wọ́n níyàwó àbí wọ́n ṣàbáyàwó wọn sọ̀rọ̀ wọ́n sì ń bímọ ìkọ̀ọ̀kan wà tó yẹ pé wọ́n máa ń pẹ́ ọmọ mi òun ni holiday sì ń wà ń gbà mí
kò sọlúdé kò sọlúdé fún bàbá. Allahu Akbar. Àwọn ọmọ kéwú ni wọ́n gbọ́lúdé, àfọ́ ò ní gbọ́lúdé. Àfóyè gbọ́lúdé. Anakumullah. Muhaddis. So nínú àǹfààní tí a ní ṣe níbi ètò yìí, àǹfààní yẹn pọ̀ débi pé ó fún wa láǹfààní láti máa sọ pé bàbá Sheikh Adam sọ wípé káwọn sì bá Sheikh Adam, àmọ́ yìí tá a bá lẹ́nu yín nínú ìtàn àti àwọn báyìí bí àbá gbọ́ lẹ́nu yín, ibi téèyàn ti lè gbọ́ téèyàn ó sọ tí òun ní gbéyàn lẹ́nu sọ́run pọ̀ èwo ló ṣojú yín náà, àmọ́ yìí tá a gbọ́ lẹ́nu yìí tá a sì mọ̀ pé sílà Zahabiyya ni ìtẹ́ bá ti sọ nípa Sheikh Adam. Ọ̀rọ̀ kan tí mo fẹ́ gbà gbogbo àtàmọ́lẹ̀ sí láàrin ní pé ó ráwà àsìkò kan tí Sheikh Adam a gbọ́ pé wọ́n ní àwọn ọmọ tí ó gbé bẹ́ẹ̀ ti sọ yìí pé máa mójú táwọn ọmọ ẹ̀ nínú ìmọ̀ tí Sheikh Adam kò ní kì í ṣe pé tí wọ́n gbé bọ̀ nílé wá dé lọ́mọ kí òun náà wá dà fún àlẹ́sẹ̀kẹsẹ̀. Sheikh Adam ní àwọn tí wọ́n ti kọ́ pé wọ́n máa mójú tẹ́lẹ̀ wọ́n máa mójú tẹ́lẹ̀. Ǹjẹ́ a ní rí méjì àbí mẹ́ta nínú àwọn tí bàbá yàn kẹ́lòmíì tó dé àbórí ẹlòmíì ló ti bẹ̀rẹ̀. Sheikh Adam láwọn ìṣà tó lẹ́lòmíì àgbẹ̀ nígbè pé wọ́n rírú òun tẹ́lẹ̀ ìgbà tóun tó dé náà rí pé bí mo ti rí lélẹ́yìn náà rí ìwọ náà mọ̀já pa. Ǹjẹ́ Sheikh Adam ti yànnú àwọn kéwú tẹ́lẹ̀ Naam. Kò sí irú ẹ̀ ṣáájú. Kò sí irú ẹ̀ ṣáájú ní pé ṣé wà Ádámà ó ń gbin irúgbìn ni èmi ni mò ń bomi wọn. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. ń gbẹ́ kànga èmi mo ń bá kó yẹ̀pẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìwọ láti ìgbà tán ti dá Markazi lẹ̀ ni wọ́n ti ń yan mudarrabin. Ṣé pé látara yẹn náà fi wá ń padà dá ẹlòmíì dúró. Akramakumullah. Ẹlòmíì ò sì ṣe mudarrabu rárá lọ́nà kan àbí kejì wọ́n dá dúró. Ìgbà tí àwọn tó jẹ́ pé bí Lárúbáwá Sudan nígbà náà ta lè pè níbi pé lárìnká tí wọ́n mú àtẹlòmíì tí wọ́n mú pé ọ̀yá ma bá mi ṣiṣẹ́ wọ́n wà. Irú àpèjúwe tí mo lè fi kalẹ̀ ni bàbá wa Khidir apá Òkagì rahimahullah. Àmín. Bàbá Khidir apá Òkagì yẹn òun lọ̀rẹ́ bàbá láti lẹ̀ ní gidi. Òun ni bàbá mọ̀. So ìgbà tí wọ́n wá fẹ́ dá Markazi lẹ̀ àwọn bàbá Khidiri Ọ̀wọ̀ ló wà. Wọ́n ṣẹ̀ kọjá sọ́wọ́. Wọ́n sì dálé kí kankan lẹ́m̀bẹ̀. Wọ́n ìdákí nílẹ̀ but wọ́n kọjá sọ́wọ́. Wọ́n ẹ̀ṣẹ̀ ń dọ́wọ́ wọn tí sẹ́tù dáadáa. Ni bàbá dé. Bàbá lọ fi bá wọn wípé àdákun wá kún mi. Kò bá mi dílé kéyìí mu. Wọ́n mọ̀ ìpé wọ́n mọ̀ kéwú. Kí wọ́n
tẹ́mi bá lọ tí n bá ṣe wàhálà lọ tí mo gba ọmọ ọmọ kéwú dé ìwọ wà ń lé kó já sí pé kò ní kó já sí pé kó má pa sófo so Ọlọ́run kẹ́ wọn gbogbo wọn. àmín Bàbá Khidiri fúnra wọ́n dẹni Ọlọ́run wọ́n di ẹni tó wà nípò tọ́ nìsìn fúnra wọn ni wọ́n pa ìtàn yẹn fún mi. Allahu Akbar. Allahu Akbar. Wallahu shahid. Fúnra wọn ni wọ́n pa ìtàn yẹn fún mi. ẹni tó lọ́rọ̀ fúnra rẹ̀ Bẹ́ẹ̀ ni sọ́yìnbó kéṣọ́ tí bẹ́ẹ̀ ni kìí ṣe àgbọ́wí kìí ṣe kílàkílà. So wọ́n láwọn wá ní èmi náà ṣẹ̀ṣẹ̀ dé Ọ̀wọ̀ ni mo ṣẹ̀ ń ṣàjọ Allahu Akbar. mi ò tí kó jọ mi tí rí kó jọ pé jẹ́ ń wá júwe ẹnìkan fún ẹ ẹni tí mo fẹ́ fún ẹ yìí tó bá sì rí ó gbádùn ẹ̀ toró òun náà mọ̀ bẹ́ẹ̀ ni torí pé òun náà mọ̀ kíw wá lọ Òkìtìpupa tó bá dókìtìpupa béèrè Abdulrahman Salahuddin Baba Leela so wọ́n dé Ọ̀wọ̀ àbí wọ́n dé Òkìtìpupa so Baba Leela àwọn fẹ́ gbaṣẹ́ tíṣà lẹ́yìn Ansaru